Bismillahirrahmanirrahim. Dr. Praise and Beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ẹ̀rí èyí tí mo bára sọ ní bí a ṣe lo àbẹ́là funfun kandu àbẹ́là funfun oyin àti owó Olúwa. Àwọn tó wáyé pé Nàìjíríà la wà, ẹ jẹ́ ká lo owó tuntun bó jẹ́ bí 1,000 naira. Àtàbà sí Nàìjíríà, owó tó bá kéré jù lówó wa ẹ jẹ́ ká lò. Ẹ má lọ fi $100 sára kandu o. Gbàgbà bóyá ẹni tẹ́ fẹ́ ṣe fún, nígbà tí ó bá wá fún lówó kó lọ mọ fún yín ní tí ò tó bẹ́ẹ̀. Àmọ́ kò lè ṣe bẹ́ẹ̀, kò lè kì í ṣiṣẹ́ bẹ́ẹ̀ láyé tọrọ mi yé bẹ́ẹ̀ tí. Ẹ kàn jẹ́ kí ẹja mọ owó tá a fẹ́ lò kó mọ́ pọ̀ jù sọ̀rọ̀ bí owó lówó ń jẹ́. Òwò Nàìjíríà sí 1,000 ti tó sọ̀rọ̀ mi ti yé ní kẹjẹ ká lò. Tí èèyàn kan bá promise wa ní owó tàbí a fẹ́ ṣe lórí iṣẹ́ wa sọ̀rọ̀ mi ti yé. Sẹ́rí kíní dàbí tùràrí ni bí lọ́fíńdà ni. Àti láti fi rán iṣẹ́ sí universal kí Ọlọ́run rán aláàánú sí wa sọ̀rọ̀ mi ti yé. Sẹ́rí nítorí àsìkò ni. Torí àsìkò ọ̀rọ̀ pọ̀ níbi kí wọ́n jó owó. Ó ní ọ̀rẹ́ wa kan gbà kan tó ń lo iṣẹ́ àlùjọ̀nnú ní máa ń tí àwọn èèyàn bá ti fẹ́ wá wálé. Àlùjọ̀nnú yẹn ló ti sọ fún ọ̀rẹ́ wa yẹn pé ẹni báyìí ń bọ̀ o, nǹkan báyìí ló ń ṣe o, nǹkan báyìí ló máa ṣe fún. Ó jẹ́ pé ẹni tó ń bọ̀ yẹn o, àìsàn ara kan ló ń ṣe, bàrà ni kó wá. Tó bá ti wá bàrà, kí nìyẹn tó kọ ní nǹkan yẹn. Bẹ́ẹ̀ nǹkan tó bá kọ yẹn tẹ́ bá ṣe fún èèyàn tó ń bọ̀ yẹn ẹ lè ṣe fẹ́ lù mí. Nítorí yẹn lómi bá ń bá bọ̀ nǹkan mi ni ó sọ. So bẹ́ẹ̀ agreement tó wà láàrin àlùjọ̀nnú yẹn àti ọ̀rẹ́ wa yẹn ni pé tó bá jẹ́ pé àlùjọ̀nnú yẹn ló tó sọ fún ẹni yẹn pé iye báyìí ni kò gbà lọ́wọ́ ẹ o, bóyá 50,000 ni kò gbà lọ́wọ́ ẹ o. Ṣé 50,000 yẹn wọ́n jọ pín sí méjì ni. Báwo làlùjọ̀nnú ṣe ń gba tiẹ̀? Òun náà ni pé ó ní àwọn nǹkan kan tó ti pilẹ̀, á kàn kó owó yẹn dà sínú iná yẹn. Tó bá ti jó èéfín ẹ̀, òun làlùjọ̀nnú nídìí tiẹ̀. Sọ̀rọ̀ mi ti yé. Ṣé wá rí nǹkan tó wá jẹ́ kí n mọ̀ ni pé mo wá lọ sí ọ́fíìsì ìjọ kan, ọkàn jókòó ni bá sàrí tó ń dá sọ̀rọ̀ bá ní kí ni tó bá lọ́mọ skul kọ́ ó wà ní tèmi àní máa fún olówó ẹ̀kọ́ ní sùúrù. Wọ́n ní bàbá sẹ́kọ̀ọ́ sí nǹkan wọ́n ní wọ́n dá kíní tó ń lò ń jàre báyìí ni yóò ṣẹlẹ̀. Nǹkan tó yẹ kí n bìlí bàbá yìí ni pé tí mo bá fẹ́ wá sọ́dọ̀ wọn, wọ́n á ti máa sọ fún mi pé wọ́n á ti sọ pé nǹkan báyìí mo ṣe nígbà tí mo ń bọ̀, wọ́n á ti máa ṣàlàyé fún mi. Èmi mọ̀ pé ó ń lo àlùjọ̀nnú. Kódà tó bá fẹ́ ra nǹkan fún yàn, wọ́n máa ń ra nǹkan tí nǹkan yẹn bá ní kán rà ní. Bóyá ń sìn mo wá lọ́wọ́ sìn wọ́n lè sọ pé ráìsì ní kẹ́ra fún o, ẹ̀wà nìkan ní kẹ́ra fún o. Kíní yẹn ló máa dictate fún wọn. Bí tó wá jẹ́ kí n mọ̀ ni pé bàtíjà yẹn wá ṣẹlẹ̀ ni wọ́n wá ní kíní táwọn ń lò ní pé ó gbéṣẹ́ kan, àwọn gbaṣẹ́ kan, àwọn náà ni ó san nǹkan táwọn ń lò. Owó tí wá jẹ́ 25, àwọn wá ló wá ń bọ̀ ń sọ̀rọ̀ ṣe pé ṣé kò mọ̀ pọ̀ ọmọ tó náà wà ní skul ní nǹkan táwọn ti wá sẹ́tọ̀ láàrin àwọn kò yé mi. So ṣé rí eléyìí téèyàn bá fún nǹkan iṣẹ́ léèyàn ràn sọ̀rọ̀ mi yé, eléyìí ò ṣiṣẹ́ àlùjọ̀nnú iṣẹ́ àlùjọ̀nnú rárá. Àmọ́ kó tó dé pé mo bẹ̀rẹ̀ ní orí ètò yìí tí a fẹ́ sọ ní orí kándù oyin àti owó, òun náà ni pé eléyìí ni yóò jẹ́ ẹlẹ́ẹ̀kejì sẹ́mínà tí a fẹ́ ṣe bí a ṣe máa lo ewé àti egbò. The first seminar a ṣàlàyé nípa bí a ṣe ń lo oríṣi mẹ́jọ kan láti fi treat àwọn nǹkan sọ̀rọ̀ mi ti yé. Eléyìí àwọn list àwọn nǹkan tí a fẹ́ ṣe bá a ṣe ń treat ulcer ni o, stroke ni o, diabetes ni o, and so on, or sperm booster bá a ṣe ń treat ẹ̀. Ṣé rí seminar tá a fẹ́ ṣe ó yàtọ̀ sí èyí tá a ṣe lórí YouTube nígbà yìí.
ní sẹ́mínà yẹn a máa ra gbogbo materials yẹn àwọn èèyàn ẹ sanwó practical náà a máa ra gbogbo materials yẹn a máa fi hàn yín eléyìí ló ń jẹ́ nǹkan báyìí eléyìí ló ń jẹ́ nǹkan báyìí báyìí la ṣe máa ṣe báyìí la ṣe máa ṣe sọ̀rọ̀ mi ti yé so eléyìí a fi encourage àyè brothers and sisters tẹ wà ní online tó yẹ pé most of them àwọn sọ pé tó yẹ pé àwọn sọ pé ẹ ti wáṣẹ́ kí ni yẹn sì máa ń wọ́ndà mi kéèyàn máa sọ pé òun sì wà lórí pé òun wáṣẹ́ òun ti parí gbogbo school òun sì wà lórí tó òun wáṣẹ́ náà títí tọ́jọ́ fi lọ mọ́ ẹ lórí àmọ́ ìyàwó kéékèèké tó yẹ pé àwọn èèyàn ń ṣe ilé ayé ń sìn òkè ẹnìkan ẹ jẹ́ kí n parọ́ kan fún ẹnìkan ní ó jẹ́ ọ̀rẹ́ mi àjọmọ́ra dáadáa ó ní kí n kọ́ bí wọ́n ti máa ń ṣe oògùn ọ̀sà mo náà fẹ́ ṣe mo fẹ́ treat ọ̀sà fún èèyàn kan mo wá mú lọ sínú igbó mo lọ já ewé yẹn fún mo ní ewé ni mo jẹ́ ewé yẹn fún bá ní kó sí pẹ̀lú ẹ̀rù alamọ ó lọ fún ẹnìyẹn mu nígbà tí ẹni yẹn lo oògùn ọ̀sà yẹn ó rí pé kíní dájú ó dẹ̀ lò ó tún gbé fẹ́lùmí náà ó tún lò àwọn rí pé kíní yìí ti gbó fa bí ọ̀rẹ́ mi yẹn ti lọ pákéjì ẹnìyẹn ó gbé wọn NAFDAC ó fún ló ń tẹ̀ wọ́n ti ó ṣe gbé wá fún mi nìyẹn pé bàbá iṣẹ́ tẹ́ kọ́ mi gbà yọ lélẹ́yìí o wọ́n ti ń wọ́dà ó ti advertise ẹ̀ wọ́n ti ń wọ́dà lọ́wọ́ ẹ̀ kódà kò béèrè nǹkan mímọ́ lọ́wọ́ mi délé ẹ̀ka ẹyọ kan tó mọ̀ nìyẹn tó fi ń jẹ báyìí sí bẹ́ẹ̀ ni ẹ̀ka ẹyọ kan tó mọ̀ tó fi ń jẹun sí nìyẹn ká sì wà lórí pé a sì ń wáṣẹ́ sẹ́mínà yìí a máa bẹ́ẹ̀ sì máa ṣe nǹkan ẹ̀yin ẹ ṣe kí ṣe dandan pé ká ẹ ṣe kó jẹ́ pé ẹ̀yin lè fẹ́ lò ẹ ṣe fáwọn èèyàn kan lò tá bá ti rí iṣẹ́ ìwọ̀n wà ń wá agbára Ọlọ́run ẹ gbàgbé so tẹ bá fẹ́ join sẹ́mínà yìí kì í ṣe ọ̀fẹ́ o gbogbo nǹkan kọ́ lọ́fẹ́ o we most of our time wà ní nǹkan ọ̀fẹ́ yẹn kásá ti mọ nǹkan ọ̀fẹ́ sẹ́mínà tá a la fẹ́ ṣe nígbà yẹn pé materials yẹn àmọ́yé àwọn míì fẹ́ mẹ́sẹ̀jì mi kí n jọ àwọn materials tí mo fẹ́ lò yẹn kí n kọ́ àwọn bíbà yìí nǹkan kan gbọ́ wá sí gbogbo aṣọ làmọ́ sá lónìí ni àmọ́ máa kan wá báyìí fún wa so tí a bá fẹ́ join yẹn lọ sí ọjọ́ ẹ máa rí link láti join sẹ́mínà group ẹlẹ́ẹ̀kejì tá a máa ṣe lóye alákọ̀ọ́kọ́ àwọn èèyàn ṣe inú mi ti ẹ̀ dùn iye àwọn tá a pọ̀ ọ̀rọ̀ mi ti yé kódà tó 90 alákọ̀ọ́kọ́ tá a ṣe so a ní dààmú lágbára Ọlọ́run so tí a bá fẹ́ join tí a bá rí líǹkì yẹn ẹ bá mi sọ lórí 09053332747 WhatsApp number mi nìyẹn so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ń bá lọ ẹ jẹ́ ká wá kándù funfun kan ẹ jẹ́ ká wá pen ẹni kọlọ̀ pen tá a bá wà ní ká lò àti oyin ṣẹ́rí kándù ṣẹ́rí owó yẹn ibi wájú ẹ̀ tó bá yẹ pa fẹ́ ṣe tá a bá fẹ́ fi ṣe general fún ṣẹ́ tá à ń ṣe ẹ jẹ́ ká kọ 9559 no 5995 lákọ̀ sí owó yẹn lákọ̀ síwájú àtẹ̀yìn tó bá pa fẹ́ tẹ́jẹ́ tẹ̀ nìkan ni tá a bá ti kọ 5995 yẹn á wà korúkọ ní ìsàlẹ̀ owó yẹn ìsàlẹ̀ nọ́mbà yẹn méjèèjì á wà fi oyin pa ojú àtẹ̀yìn kí sí oyin tí ó pọ̀ ká pàmò pa fẹ́rẹ́fẹ́ ni ẹ jẹ́ ká gbé mọ́ kándù yẹn ká fi ogun fún ká fi di dáadáa àlèṣe lálẹ́ tá a bá ti fẹ́ sí àgbẹ̀dọ̀ fún tàbí láàárọ̀ ó dáa téèyàn bá jí sí láàrin kan bí aago 4 ẹ tanná sí ẹ bá ti tanná sí ẹ jókòó tì ẹ dàníyàn ẹ mọ dàníyàn títí káàdì yóò fi jó tán lágbára Ọlọ́run kò ní pẹ́ kò ní jìnnà nǹkan tí òun retí yẹn á tẹ̀ lọ́wọ́ lágbára Ọlọ́run ẹ̀mí náà lọ́mọ yín àbúrò yẹn olùfẹ́ yín Dr. Mutiu Ọlátìbóyè ìtàyè mọ̀ sí mi jẹ́ ẹ̀ tó bá dìgbà mi àtọ̀ mú ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sílé wa ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílẹ̀ kò fún ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní nǹkan mi tàṣà tẹ̀yìn tàṣà torí pé tí a ti ṣe pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Bismillahirrahmanirrahim Dr. Praise and Beat àlàáfíà áńgẹ́lì mi ò ní sùn. oríwo ya ògùn wa tán. lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. ewé ń jẹ́. lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. ewé ń jẹ́. ewé ajẹ́. ewé ń jẹ́. àwọn olórí dábọ̀ sóhun mi lòjọ́ dìgbọ́. ewé ń jẹ́. ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrú ni wọ́n síkúrú ni wọ́n yín náà ṣe mọ́. La fi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé.